Òṣèré Nollywood ọ̀gbẹ́ni Kolawole Ajeyemi fi àwòrán ọjọ́ pípẹ́ hàn pẹ̀lú Délé Odùnlé. Ọkọ Tóyìn Abraham, tí ó ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àgbà òṣèré, fi àwòrán àtijọ́ àti tìsinyìí wọ̀n. Ó sì kọ sí orí Instagram rẹ̀ pé 23 pẹ̀lú akíkanjú @Délé Odùnlé ó ṣé Ọlọ́run fún oore-ọ̀fẹ́ náà. Kolawole Ajeyemi rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú àgbà òṣèré Yoruba Nollywood. Oṣù díẹ̀ sẹ́yìn, Kolawole Ajeyemi rú ẹ̀rọ ayélujára pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ bí ó ṣe dọ̀bálẹ̀ láti gbóríyìn fún àwọn àgbà òṣèré Nollywood lórí orí ìtàgé. Àwọn àgbà òṣèré bíi bàbá wa Délé Odùnlé, bàbá wa Anta Laniyan. Ó kí wọn káàbọ̀ síbi tí wọ́n ti ń ṣe eré orí ìtàgé lọ́wọ́. Gbajúgbajà òṣèré gbóríyìn fún àwọn akẹgbẹ́ rẹ̀ pẹ̀lú àwọn bíi Ibrahim Chatta, Ayọ̀ Ọláìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ rẹ̀ hàn sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Wọ́n bá Kolawole Ajeyemi fa wàhálà lórí ayélujára torí ó béèrè fún ìrànlọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ ní kò pẹ́ yìí. Kolawole Ajeyemi ti pè sí ìbáwí láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ fún gbígbé ìrànlọ́wọ́ fún òṣèré akẹgbẹ́ rẹ̀ tí ń jẹ́ Dayọ̀ Adéwùmí. Kolawole Ajeyemi fi fídíò hàn lórí Instagram rẹ̀ pé òṣèré yìí nílò ìrànlọ́wọ́, pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ràn án lọ́wọ́. Ṣùgbọ́n àwọn olólùfẹ́ rẹ̀ kò fara mọ́, wọ́n pè é ní àbòsí. Wọ́n tún fi hàn pé Kolawole Ajeyemi ń fẹ́ láti ṣe fún òṣèré ẹgbẹ́ rẹ̀ nìkan lẹ́yìn ìgbà tí ìlúmọ̀ọ́ká àlùfáà àti pásítọ̀ Gabriel ti fún ní mílíọ̀nù 6. Kolawole Ajeyemi rí ìfàsẹ́yìn lẹ́yìn ìgbà tí ó ṣe àwòrán ara rẹ̀ tí ń sunkún láti kẹ́dùn sí ikú akẹgbẹ́ rẹ̀ tí ń jẹ́ Murphy Àfọlábí. Ńbẹ̀ yẹn o, kò ní jù báyìí lọ lórí ètò yìí. Ẹ má gbàgbé àti subscribe kí ẹ dẹ̀ tẹ like button ránṣẹ́ sí wa tí ẹ bá ń gbádùn wa lórí ètò yìí. Ó dàbọ̀.